ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílé K1 Máyégún níbi òkú màmá rẹ̀ mo sì fẹ́ kìlọ̀ fún àwọn Ọ̀yọ́ níwọ̀nba kí ni tí mo sọ débẹ̀ ni wípé nǹkan mẹ́ta lẹni tọ́lọ̀ ń bá fún nìkan nínú agbára márààrún tá a kà sókè yìí nǹkan mẹ́ta ló gbọ́dọ̀ ní tó o bá fẹ́ kí agbára yẹn ó di oríire fún ẹ àti ìrandíran rẹ tó o fẹ́ kó di orí burúkú táwọn ọmọ jogún àtìlẹ́ni tó lóko tó lókìkí láyé tọ́lọ́ sì sọ gbogbo ọmọ ẹ̀dí yẹ̀yẹ́ lójú ayé ẹ̀ kí wàá láǹfààní gbogbo tó kójọ láyé ọmọ ìyá mi nǹkan mẹ́ta lálágbára ayé lè ní gbogbo alágbára ayé jòkó jẹ́ ta níyín kí lẹ jẹ́ níwájú ọba tó dá yàtọ̀ kí ni nǹkan mẹ́ta náà tó o bá fẹ́ káyé rẹ ọlá àyọ kalẹ̀ kó kalẹ̀ àkọ́kọ́ níbẹ̀rù Ọlọ́run. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Irú bẹ̀rù Ọlọ́run yẹn ńlá rí lára àtànábì Sùláímánà bọ́ ọba lọ́lá máa rántí Ọlọ́run bọ́ ọba níyì máa rántí Ọlọ́run bọ́ ọba ní mímọ̀ máa rántí Ọlọ́run ànábì Sùláímánà alayhi salam òun ló jókòó lórí àga ọlá nǹkan mẹ́ta tọ́lọ́lá ní tí ò bá fẹ́ kọ́lọ́ òun dìtàn bú àkọ́kọ́ ní bẹ̀rù Ọlọ́run ọwọ́ ọ̀rọ̀ lẹ́ ló jókòó wọ́n kó àwọn ẹṣin ẹ̀ apá kan àwọn ẹṣin ẹ̀ tí wọ́n rẹwà wọ́n kó kọjá níwájú ẹ̀ òun àtìyàwó ẹ̀ jókòó wọ́n rẹ́rìn wọ́n fọwọ́ lura wọn wọ́n wò báwọn ẹṣin yìí ṣe ń fò tí wọ́n bẹ́ẹ̀ lọ bẹ́bọ̀ tí wọ́n fi wọ́n ṣe ráìdà níwájú ẹ̀ ìrun ẹyọ kan láti fóun pé kọ́ máa kí òun ìrun Mágíríbì ọwọ́ àwòrán ẹṣin títí ìrun Mágíríbì fi wá dé ìrun Mágíríbì fi lọ yé lànàbì Sùláímánà bá káwọ́ máa rí pé yé tòun bá òun ìran lòun wò títí tó fi wá di pé òun gbàgbé àsìkò òun bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí íńtánẹ́ẹ̀tì ẹ máa bá mi like and share ẹ máa share at least 10 times ẹ máa bá a follow new page yìí ọlọ́wọ́ follow ẹ̀yin náà lórí dáadáa ló wà wù mí pé ìran ẹ̀sìn ni mo wò tí àsìkò òun fi bọ́mọ mi lọ́wọ́ ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlá tó fẹ́ kó báwọn níwájú Ọlọ́run ọlá tó fẹ́ sòun dọ̀tá Ọlọ́run ẹ kó ìwọ̀nba ẹ̀sìn tẹ́ ẹ kó jáde yẹn ẹ kó wọn jáde padà lálẹ́ ọjọ́ náà onílẹ̀ òní mọ́ ẹ pa gbogbo ẹ̀sìn tó mú mi sẹ́ lọ́run tóun ọ̀bá ara àwọn ẹ̀sìn yìí wò mọ́ lọ́la òun ó lè kírun lásìkò tó yẹ kó wọn kírun apá kan àwọn àfáà ní kò jẹ́rí bẹ́ẹ̀ wọ́n lá nàbí Ọlọ́run kò tọ́ sí kó máa gbẹ̀san lára ẹni tí ó ṣẹ̀ pé ọ̀tọ̀ ní ntáyà yẹn ń wí ntáyà yẹn ń wí ni pé ó ń fọwọ́ pa àwọn ẹ̀sìn yẹn lọ́rùn ó ń fọwọ́ pa wọ́n lẹ́sẹ̀ lọ́dọ̀ àwọn onílé mutafasir ọlọ́run onílé mutafasir wọ́n jẹ́ ká mọ̀ yìí pé ó yàtọ̀ síra wọn àmọ́ eléyìí tó gbajúmọ̀ jù ni pé ó pa gbogbo ẹ̀sìn yẹn pátá láìkú ẹyọ kan ó wá pa gbogbo wọn tán ọlọ́run wá ní rẹ̀ Sùláímánà torí ipò bẹ̀rù àti sinmi ló fi dá yìí wò wali Sùláímánà rí rẹ̀ látò nílọ. وأسلنا له عين قطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منه عن أمرنا نذقه من عذاب السعير. ọlọ́ni wali Sùláímánà rí nítorí pé Sùláímánà bẹ̀rù Ọlọ́run gbogbo ọlọ́lá ayé ẹ bẹ̀rù ẹ̀sìn Ọlọ́run ọlá tó ní tí ò bá ṣẹ̀sìn níbẹ̀ wàláhì àsán ni ọlá tó ní tó fi mọ Ọlọ́run ìgbà mélòó lọ fẹ́ lò láyé Sùláímánà bẹ̀rù Ọlọ́run ọlá rẹ̀ kalẹ̀ ó kalẹ̀. Number 2 nítorí gbọ́dọ̀ ní tó o bá fẹ́ kọ́ láti bẹ lọ́wọ́ rẹ kọ́ má di pangolo mẹ́ lọ́wọ́ òun ni wípé lọ humble ara ẹ humble yourself kí ló ní tẹ́nìkan ò ní rí tí gbéraga yìí pọ̀ níta bàbá tẹ̀ ta ni ó tún tẹ̀ níta bá sọ ta ni ó tún yí ipò lọ change tó o bá fẹ́ lọ́lá tó o fẹ́ lọ́lá o. àpèjúwe rẹ̀ ó jà tó wà fún yẹn náà ọ̀rọ̀ Sùláímánà náà Sùláímánà ló rìnrìn àjò bọ̀ ọwọ́ wà lórí ẹṣin àwọn ọmọ ogun tẹ̀lé ó kù bíi kìlómítà kan síbi tí àwọn kòkòrò àwúrẹ̀bí àwọn tambolo kòkòrò kéékèèké tó kéré gan wọ́n ń tò dá ojú ọ̀nà níbi tí àwọn ọmọ ogun rẹ̀ fẹ́ gbà nìkan nínú àwọn kòkòrò bá sọ wípé. ní námúlàtún ọ̀kan nínú àwọn tambolo kòkòrò kékeré ni ló bá sọ̀rọ̀. yá ayú àná mo pe gbogbo ẹ̀yin kòkòrò wẹ́rẹ́ tẹ́ tó jánà bíi thousands yìí kúlókúlú masakinakum ẹ máa kó wọnú ilé yín lọ láyà àtúmọ̀nàkún Sùláímánà wa junuduhu wa hum la yash'urun tẹ́ bá tètè sá kúrò lọ́nà Sùláímánà àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n tẹ̀ yín pàtó wò ní ma pa wọn tẹ̀ kankan. Sùláímánà wa gbọ́ ní 3 kìlómítà sí mi. ọwọ́ ara ẹ̀rín ọ̀mìnì ó tún rẹ́rìn àárín sókè ó wá sọ wípé Ọlọ́run mi o èmi ló dá lọ́lá tó báyìí ó dá bàbá mi lọ́lá ó dá èmi náà lọ́lá bàbá mi pàṣẹ lórí ayé oníkèmí náà pàṣẹ lórí ayé ọgbọ́n mi kọ́ Ọlọ́run. Sùláímánà sáré bọ́ọ̀lẹ̀ lórí ẹṣin ó forí balẹ̀ fọ́lọ́run ó jìrẹ̀ bẹ̀ fọ́lọ́run ní kìlómítà mẹ́ta síbi mo wà mo ń gbọ́ ohùn kòkòrò Ọlọ́run mi agbára mi kọ́ ìwọ lọ́ba alágbára
ìwọ lọ́ba ọlọ́lá má jẹ́ kọ́lá yọ bàjẹ́ mọ́ òun lọ́wọ́ ọlá yìí pọ̀ oore yìí pọ̀ rọ́bì àwùzáìní. Ọlọ́run kọ́ mi bí màá ṣe lè dúpẹ́ oore tó ṣe fún mi tó ṣe fáwọn wà ní àmàlà sọ́ọ̀lì àgbàdo àti bí màá ṣe lè máa fi agbára tó fún mi bí màá ṣe lè máa fi ṣiṣẹ́ rẹ̀ bí màá ṣe lè máa fi agbára yìí ṣiṣẹ́ rẹ̀ Ọlọ́run kọ́ mi wàdìkìlì níbi hamati kakari bá Ọlọ́run wá ṣe mí lọ́kàn nínú ẹni tó mú wọ àárín àwọn àjọ olóríire àwọn ẹni rẹ̀ tí wọ́n ti kú láyé ó ṣàdúrà ayé ó tún ṣàdúrà àjọ ọkù rẹ̀ àdúrà tó dẹ̀ ṣe yẹn ó padà ṣe níjọ ọkù rẹ̀ ó pàṣẹ láwọn àlìjànú lọ́wọ́ wọn bẹ níwájú ẹ̀ tí ń ṣiṣẹ́ lọ ó dẹ̀ ti ṣàdéhùn pé á parí iṣẹ́ yìí kẹ́yìn àlìjànú yóò tó kù mí. Sùlẹ̀mánà dẹ̀ ti kú orí ìdúró lọ́wà ló fi ọ̀pá ló fi ti àgbọ̀n báyìí àwọn àlìjànú ń ṣiṣẹ́ lọ láàárọ̀ lóru lọ́sàn-án wọ́n gbọ́ ìwọ́n rí pé Sùlẹ̀mánà wọlé kò lọlé àwọn náà jára mọ́ wọ́n ń kọ́ mọ́sálásí lọ́wọ́ àfìgbà tí wọ́n parí mọ́sálásí nígbà tí wọ́n parí mọ́sálásí yẹn ní Sùlẹ̀mánà wó lulẹ̀ ní tó má kùtùkù. Kí wàá lẹ́lẹ́kẹta tó o bá fẹ́ kọ́ la pẹ́ lọ́wọ́ rẹ tó o fẹ́ káwọn ọmọ ẹ̀ ọ̀fọ̀ lápìtàn ẹlẹ́kẹta ni kò wá justice ìdọ̀wọ́ rẹ ya Dawud inna ja'alnaka khalifatan ọlọ́ni rẹ̀ Dáúdà tó o bá fẹ́ dájọ́ máa dájọ́ pẹ̀lú òdodo láàrin àwọn èèyàn tó o bá fẹ́ kọ́ láàrin ọ̀kalẹ̀ kó kalẹ̀ tó o bá fẹ́ kọ́ mọ́ ojogun ọ̀la tó o fẹ́ kí wọ́n gbádùn kọ́ mọ́ tìràkà ìrẹ̀ Dáúdà dájọ́ òdodo. wàlá tẹ̀tẹ̀lé ilé awa má tẹ̀lé ntí mo bá fẹ́ ní ọ̀sẹ̀ má tẹ̀lé fẹ́ nù rẹ̀ má tẹ̀lé agbára ń bẹ lẹ́nu fayodinluka ansabilillah ibi o bá ti ń tẹ̀lé fẹ́ nù tó tẹ̀lé tọ́lọ́run wá sọnù kúò lójú ọ̀nà tọ́lọ́run. àwọn tí a sọnù kúò lójú ọ̀nà tọ́lọ́run wọ́n jẹ ìyà ẹlẹ́gbà elérò láyé wọ́n á tún jẹ lọ́run bí wọ́n yàn sùn yàwó mẹ́lẹ́ sáà ìrẹ́pọ̀ ọ̀dà tó ń wẹ́gbẹ́ rẹ̀ pé kí n ló jẹ́ kí ni wọn náà jẹ́ tó ń dààmú rẹ̀ kó kí n wẹ́gbẹ́ rẹ̀ pé kí n ló jẹ́ ṣùgbọ́n nìkan ló lọ́nà ẹnìkan ló lónìí ọ̀dà ẹ má fojú rẹ̀ ìnáwó bọ̀ yìí mọ́ Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la. ṣẹ́gbọ́n Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la. Àwọn kan ló ti fẹ́ tún mọ̀ọ́dé rátùn ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ọ̀kan nínú àwọn gómìnà Abdulmalik nígbà ayé John ẹni tó jó lórí gbogbo mùsùlùmí ayé ńgbà náà ọ̀kan nínú àwọn gómìnà rẹ̀ ń bá rántí orúkọ ẹ̀ má dáa ọ̀kan nínú àwọn gómìnà yìí ní rìn lọ ó wá wàṣọ ó dírẹ́sì wọ́n pè ní Mutallab bun Abu Sufyan ó wá wàṣọ aláràn àwọn security jà tẹ̀lé ó ń lọ pẹ̀lú fàárí lórílẹ̀ ní tálíkà Ọlọ́run kan bá dádúró kí fi ààdà stop there oh you this man gómìnà wa wúra ẹ̀ ó ní awalam tarifni ó dá èmi mọ̀ ó ní araftuka jiddan mo mẹ́ dáadáa ó ní idan ramani ana ta ni mí tó o bá jẹ́ pé ó dá mi mọ̀ ta ni mí ló wá dá lóhùn pé awwaluka nutfatun ìbẹ̀rẹ̀ ayé rẹ sperm ló create ẹ kó lè mọ̀ pé mo mẹ́ sperm ti rán sperm ti ń yọ bọ̀lọ̀bọ̀lọ̀ lójú ìwọ tó dúró yìí. wà á akhiruka jifatun ìgbẹ̀yìn ayé rẹ mọ̀ dẹ̀ mọ̀ pé ń jọ ọba kú ó di òkú mbete tí ó jẹ́ pé ó padà wú tọ́ ọmọ ọrùn tí di ọmọ jáde lára ẹ̀ ìyẹn gbẹ̀yìn ayé ẹ̀ mo sú ọ yẹn. wà á ṣùkà fi máa bẹ̀yìn náà záàlì. mo wá rí dájú pé òun gbé ó ṣe lọ́lá tó yìí òun gbénú ayé láàrin ìtọ̀ àti ìgbẹ́ni ó tó bẹ́ẹ̀ kọ́ mọ́tọ̀ ó de usage ó tó bẹ́ẹ̀ kọ́ ọmọ yàgbẹ́ ó de bí wọ́n ti ń tọ́jú wọn nílùú òyìnbó kí wàá ní fàárí rẹ̀ ìwọ tó jẹ́ pé òórùn níbẹ̀rẹ̀ ayé rẹ̀ òórùn ló fi ń gbáyé níjọ́ bá kú òórùn ní ọ kí ni fàárí rẹ̀ lórílẹ̀ tí Mutallab fi jáde láyé tó bá ti rántí ọ̀rọ̀ yẹn máa bú ẹkùn ni ó lóun tó ṣe fàárí má lórílẹ̀ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ àdúrà K1 the ultimate níbi àdúrà màmá tó bí K1 the ultimate àkọ́kọ́ mo appreciate mo dúpẹ́ lọ́wọ́ Máyégún fún àpọ́nlé tó fún mi Máyégún sọ fún mi pé màmá mi ti lọ ẹ wà lára àwọn tó wà ń po màmá mi sìn o màmá mi máa ń bá mi sọ̀rọ̀ tọkàn mi máa ń kọ̀ ẹ̀yin náà ẹ máa bá mi sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ tí mo mọ̀ yín mà ẹ máa bá mi sọ èmi náà sì máa tẹ̀lé mo sàdéhùn pé màá máa gbọ́. Máyégún general àdéhùn tẹ́ ṣe ọ̀rọ̀ ló wá délẹ̀ iṣẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ ẹ gbé lé mi lọ́wọ́ àkọ́kọ́ duty yẹn ni mo fẹ́ discharge kọ́lọ̀ mọ́jẹ́ ó dìjà bó bá sì dìjà kò sí ní tó burú mbẹ́ mo wá shock nígbà tí mo kúrò nílé Alhaji Wasiu tán
tí mo á táwọn yẹn play fídíò kan wípé àwọn àfa ganu sílẹ̀ mo ní àní débi ìjókòó yìí lọ́la o ganu sílẹ̀ kẹ̀ ó bí mi nínú ọkàn mi lára àmọ́ nígbà tó yá ìdánimọ̀rẹ́wò ká náà tó la òfin kọ̀rọ̀. fàfi kò lè ṣe làwọn ìbúra tó. téèyàn bá jẹ́ ẹni tó máa ronú jinlẹ̀. fàfi kò lè ṣe làwọn ìbúra tó. téèyàn bá jẹ́ ẹni tó máa ronú jinlẹ̀ yóò máa dùn justice sí gbogbo nǹkan. ìdánimọ̀rẹ́wò ká náà ti. ẹgbọ́n náà ọ̀rọ̀ tí wọ́n ní Wasiu Ayinde sọ yìí ṣé gbangba ta ló ti sọ ni àbí kọ̀rọ̀ yàrá. mo wá rí i pé indoor discussion pẹ̀lẹ́ nìkan ni kódà tóònù tó fi ń sọ kò sọ ní tóònù tó loud ó ń sọ jẹ́jẹ́ ni àwọn àfa wọn lọ lé bàbá mi náà wá ganu sí ó ń sọ ní jẹ́jẹ́ lẹ́yìn ọba sọ pé àwọn àfa alátẹnujẹ níjọ́ mo ti mọ Wasiu Ayinde 1 naira mi ìgbà yìí lọ́wọ́ ẹ̀ bọ́bá nà sí mi ò ń gbà má yàtọ̀ fún àwọn tí mo bá bá ń bẹ̀ ni àmọ́ ìṣẹ̀lẹ̀ ẹjọ́ yẹn èèyàn ń sẹ́lọ̀ ní kọ̀rọ̀ yàrá ẹ lọ dáràn bọ́bá sẹ́lọ̀ ní gbangba àtàsá ni ó káyọ̀ parẹ́ ni indoor discussion ló ní pẹ̀lẹ́ nìkan àwọn kan ni wọ́n gbé kíní yẹn jáde ẹ máa bá mi tẹ like and love. ìdánimọ̀rẹ́wò ká náà ti làwọn fi kírọ̀ tún fàfi kò lè ṣe làwọn ìbúra tó. àwọn kan ni wọ́n wá lọ gé ọwọ́ bí ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n wá ń repeat ẹ lọ data tó bá strong tápá flagging ò ní ká àwọn kan ni wọ́n gbé kíní yẹn jáde wọ́n wá lọ loud voice yẹn ọ̀rọ̀ jẹ́jẹ́ ní ẹni tí ó bá ṣèbàjẹ́ èèyàn yóò wá nǹkan tí ó fi support ẹ ẹ dákun gbogbo ẹ̀yin tá ì sọ pé wọ́n yín sọ̀tì àwọn àfa tá a bá gbọ́ tẹ́lómi sọ lábẹ́lé nípa àwọn àfa nípa àwọn pásítọ̀ àfẹ́ ilé yọ̀bọ̀n mo fi Ọlọ́run búra kò sí ẹni tí kì í àfi díẹ̀ nínú èèyàn ní kì í sọ̀rọ̀ bàjẹ́ tó bá wà lábẹ́lé ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ tàbí ìyàwó ẹ̀ tẹ́lómi bá mọ tí wọ́n fi sọ orúkọ òun lórí fóònù ẹni tó pè lólùfẹ́ yóò sì dákú mo ti rẹ́ nìkan rí ìyàwó tó fẹ́ tó ti gbọ́kànlé pé ìyàwó lélẹ́yìí ó ti wá ìyàwó jáde lọ fi fóònù lẹ̀ ó wá ń pè pé kó wá ó wá rí pé fóònù ń bẹ lọ́dọ̀ òun nígbà tí ó wo orí fóònù ẹ̀ ní tó fi store nọ́mbà rẹ̀ ní quick money ATM èmi ní quick money èmi l'ATM ẹlòmíì store nọ́mbà rẹ̀ tó jẹ́ pé tó bá jẹ́ wípé òun jẹ bisikì lọ níjọ́ tó pàdé ẹ̀ Mr Bisikì ló fi store rẹ̀ ló ṣe lè wọ́ lọ́lá tó ọlọ́run tó dá àṣírí ìdí tó fi dá àṣírí nìyẹn ó ń sọ̀rọ̀ lábẹ́ ẹnu ilé ńjọ́ náà mo wá wò yí pé ọ̀rọ̀ tọkùnrin yìí sọ ó burú lóòótọ́ bẹ́ẹ̀ tí kọ́rọ̀ yàrá ẹ̀ ló ti ń sọ kò sọ ní gbàgbà ta mo wá rántí tán Umar tó wọlé lọ bá ẹnìkan nínú ilé ẹ̀ ó jáde gẹ́gẹ́ bí president ó ní káàkiri ìgboro lọ́wọ́ ń gbúrò orin nínú ilé kan ó wá yọjú lójú window ó rí bàbá arúgbó kan tí ń jẹ ẹdìyẹ tó mu wáì nílé obìnrin kan wá ń jó níwájú ẹ̀ half naked inú wa bí Umar wọ wá jálẹ̀kùn mọ́ lórí ó ní mo ti ń wá àgbàlagbà tí ò ní tìjú láyé tó yẹ ká lo òfin Ọlọ́run lé lórí ìwọ lákọ́kọ́ bàbá yìí wá wojú ẹ̀ ó ní president kọ́ ni ó ní bẹ́ẹ̀ ni èmi ni ó ní mo tún wá president tí ó bẹ̀rù Ọlọ́run tí ó tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run láyé ìwọ lákọ́kọ́ ìyẹn wá já Umaru láyà ó ní mi tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run kẹ́ ó ní bẹ́ẹ̀ ni ọgbọ́n tí Quran wí ni látẹ̀dẹ́ kò lóbu yóò tangẹ́rẹ́ yóò ti kun àtàtẹ̀sánì wọ́n ti sálímù àlà àlìyà Ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ wọlé onílé láì kanlẹ̀kùn ẹ̀ gbọ́dọ̀ wọlé onílé láì sálámà ó kọjá òfin Ọlọ́run ọjálẹ̀kùn mọ́ mi lórí láì pàmì ìtẹ̀ pé kò wọnú ilé mi mò ń sẹ́lọ̀ ní kọ̀rọ̀ ọ pariwo mọ́ mi lórí tí bá sí Ọlọ́run níta sóni ká yọ parẹ́ ni. Umaru bá káwó òkè ó ní foríjì mi mo gbà pé mi náà sẹ́lọ̀ Umaru wà lọ ó wá tó bí ọdún méjì lẹ́yìn ìgbà náà àbọ̀dọ̀ kan àwọn tí wọ́n há Quran sórí wọ́n wá kí Amirul Mu'minin lọ́ba tajú kan lọ́ba rí bàbá yìí láàrin wọn ọba sẹ́wọ́ sí bàbá yìí bá súnmọ́ ó ní wallahi mo fi Ọlọ́run búra láti jọ mo ti rí ẹni di ìbàjẹ́ yẹn ẹnìkan ò gbọ́ lẹ́nu mi o ó láì sọ síta ló jẹ́ kí n dẹni rẹ lẹ́ni wallahi kálẹ̀ sọ síta ni màá dúró lórí ìbàjẹ́ pé bọ́ bá jẹ́ pé kú ni mo rẹ́dì nítorí náà ẹ̀wọ̀ ẹ̀kọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì tẹ́ ẹ máa sáré spread yẹ ká tẹ́ ẹ máa spread ìbàjẹ́ ká mo máa ń wọ́ndà nígbà mi pé kí ló dé tọ́ta K1 The Ultimate pọ̀ tó báyìí ọlọ́run lóòótọ́ o pẹ̀tọ́ táì pọ̀ mo wá rí pé nǹkan méjì ni mo ń bọ̀ wá sórí ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé fídíò àkọ́kọ́ yẹn inú yàrá rẹ̀ ló ti ń sọ̀rọ̀ ń yọ ọ sọ ni kò mọ̀ pé yóò dé ta ìwọ tó ń bú àwa ta lọ́bẹ̀ tó ń pa ganú ta lóòótọ́ ni àwa àfa àtọ̀ ganú ta rè agbọ́n tó wí ìwọ tó láwọn àfa alátẹnujẹ ń bẹ́nu àwọn àfa àti ẹ̀ ń bẹ́ ń jòkó yẹn ọ̀kan náà àwọn àfa ta lórí nínú àwọn àfa so lérò pé nìkan lè dé jòkó yẹn láì jẹ́ pé wọ́n invite ẹ̀. ìjókòó tí security kún bẹ̀ dẹnu ó dẹ̀ possible kẹ́nìkan ó débẹ̀ láì invite ẹ̀ gbé sínú ọpọlọ ẹ̀ ìjókòó tí gómìnà ẹyọ kan àwọn deputy governor bíi mẹ́rin wà àwọn minister bíi mẹ́ta wà àwọn senators bíi mẹ́fà wà ó wá possible láti débẹ̀ láì invite gbé sínú ọpọlọ ẹ̀ number one mo rí náà àwọn afá tó wà ń ká níbẹ̀ yẹn ó ṣe kọ́mọ̀pọ̀ K1 wí gbogbo owó tí ẹ pa ń bíbà yìí ẹ kó fún K1 máa fún yín ní 10 million lójú ẹsẹ̀
èmi ká sọ ọ́nù pé tó bá lè ṣe bẹ́ẹ̀ èmi náà fi 5 million sílẹ̀ lójú ẹsẹ̀ àwọn àfáà tí wọ́n rí jẹ ni wọ́n ń bẹ́ ń kalẹ̀ ṣé mufti di àrùn wa ní tálíkà ń lòlùsí àbáwọn àfáà bàbá wa ìmáàmù Ìjẹ̀bú ló fi wá di àwọn àfáà alátẹnujẹ irú wà tá a fi lé gbogbo èèyàn kúrò nínú ẹ̀sìn náà lélẹ́yìí ìyẹn jẹ́ number 1. number 2 mo tún wá ronú sí kejì nígbà tí èmi pẹ́ kí n tó débẹ̀ rọ́bà náà ni mo bá nígbà tí bàbá mufti fẹ́ parí lecture wọn ni mo débẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ question and answer yẹn ti kọjá mi ìmọ̀ gbà yẹn mo wá padà wo lórí internet ara kan mi inú bí mi ó dá mi jẹ bí báwo lèèyàn ṣe lè sọ yìí báwo ni Wasiu Ayinde ṣe lè sọ yìí bẹ̀tí nígbà mo tún gbé sínú ronú mo tún rí nǹkan mi kí ni nǹkan tí mo rí ni wípé kí ló dé tèmi náà ò tètè dé kí ló dé tí mo late kí ló burú bí káwá fa káti lọ bá ẹni yìí nù lé àwọn tó bá jẹ́ ọmọ ìgboro ó ní bẹ́ẹ̀ yẹn ṣe handle wọn ọ̀rọ̀ báyìí á rí lórí internet ní tẹ̀sán yóò dá tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo wa kátú kàkà máa lọ lé kílẹ̀ fẹ́ ṣe lórí ẹ̀ tó bá jẹ́ nù lé ó ṣeéṣe kó humble ó ṣeéṣe kó ní ẹ má wọrí màá ṣàtúnṣe but ẹ má introduce ẹ èmi ni màá gbé nǹkan mi ó possible kó wí bẹ́ẹ̀ but ó ti rí àwa àfáà kìí ṣe bàbá mufti nìkan àtẹ̀mí náà tí mo lẹ́ẹ̀tì débẹ̀ gbogbo wa lájọ wí ó ti rí wa ní rí pé afẹ́ fún gba glory afẹ́ wọ́ọ̀rùn lẹ̀ òun náà wà lágídí délẹ̀ ọlágídí ọmọ ìgboro délẹ̀ kwá mo tún rò lọ́bẹ̀ yẹn pé Imam Shafi'i ní táà mo dín níbi inúṣẹ́ ìkàfin fẹ́ràn ọ̀dì tó bá fẹ́ kìlọ̀ tí mo ṣe tí ọ̀dà fún mi jí ó jẹ́ mi àti ẹnìkan lájọsọ wọ́jẹ́ níbo ní inúṣẹ́ àkàfin jamaa má lọ wọ́ọ̀nù mi láàrin ìta gbangba o má wọ́ọ̀nù mi láàrin Imam Shafi'i ló wí bẹ́ẹ̀ mo tún ronú yẹn náà mo tún calm down mo wá rántí pé ìtara àwa àfà ní bàbá mufti fi sọ bàbá mufti wò pé ó yẹ kọkùnrin yìí bí ọba ti bẹ̀rù àwa àfà ó yẹ kó bẹ̀rù àwa Ọlọ́run tó dá wa ní mo rí pò náà tún right òun náà tún jẹ̀bi mo wá gbé gbogbo ẹ̀ sọ́tún mo gbé sósì mo wá parí ẹ̀ síbi pé ìtàn kan ṣẹlẹ̀ láyé Harun Rashid ẹnìkan ló ṣàdédé wọ ààfin Harun Rashid lọ́ba kó bàtà àjákù méjì okòónú aṣọ ó ní mo fẹ́ ta bàtà tá nàbí wọ̀ nígbà yí ẹ̀ wọ́n sì nílẹ̀ ọba ló lè rà Harun Rashid ní èlò lọ́fẹ́ ta ó lọ́n fẹ́ ta ní 1000 dinar Harun Rashid ní bàtà tá nàbí wọ̀ oníbẹ̀ ni ó ní máa fún 3000 dinar àwọn ìjòyè ní ọba 419 lọkùnrin yìí ibo ló ti fẹ́ rí bàtà nàbí Harun Rashid ní kó wá ló bá kó fún ọ ìyàwó lọ́dọ̀ ó rí pé bàtà àjákù ni ó ní mo ti fún 3000 ó yá máa lọ kó bàtà yìí sílẹ̀ àwọn ìjòyè tó ní ọba bàtà àjákù òpùrọ́ lọkùnrin yìí 419 ni ó ní tó bá fi ọ̀rọ̀ ànábì jẹun lára mi kí ló burú ń bẹ́ẹ̀ ànábì tó tóbi tó jẹ́ pé ọlá ẹ̀ ni mo fi débi mo délé ni ìwọ tó wá ta bàtà arọ́ lọ́jọ́ tó bá kan àdánwò ó gbẹ́jọ́ kan lẹ́yìn ọba mi ní good mood tó bá bá mi ní good mood máa dájọ́ ẹni tó wá forúkọ Ọlọ́run àtànábì tó wá fi lu jìbìtì àmọ́ mo mọ̀ pé bí ní pa ẹ̀ gba owó orúkọ ànábì náà ló tó parọ́ mọ́ K1 the ultimate ìjà àfa àwọn àfa ó tó respect anywhere ìjẹ́ pastor àwọn passport ó tó respect anywhere bó ṣe lè kí ni wọ́n máa bí wa tó abáwa gba microphone kan ní ó sẹ́yìn àfa ni o mi ò ń gbarú eléyìí o èyí ò lè fi mí pa níta gbangba o máa dá padà bẹ́ẹ̀ á pé n tẹ́ wí ni ẹ̀yin àfa mo bùn ẹ̀yin àfa ni mo bùn gbogbo ayé ó ṣe Allahu Akbar ẹ bá ṣe yẹn ìbàdà you are fighting for your right everybody know I know that but ẹ bá respect Ọlọ́run máwọn àfa àtàn bẹ níjòkó lára nítorí pé kí ni nítorí èní kọ́ nítorí ọ̀la ni bẹ́ẹ̀ ṣe dá ọ̀la ó sọ bẹ́ẹ̀ ò ṣe dá ọ̀la ó sọ tó ń tòrò man ahaba aliman fakana ma ahaba Muhammadan wa man ahaba Muhammadan ahaba Allah ẹni ó bá fẹ́ràn àfa ẹ̀yọ̀ kan ó ṣe déédéé ẹni tó fẹ́ràn ànábì Muhammad ẹni ó fẹ́ràn ànábì ó di dandan kọ́ lẹ́wọ̀n fẹ́ràn ń tàn ẹ̀ ń pè ní tí mo sọ yìí ẹ̀bí ti K1 mo yọ ẹbí tàwa fa mo yọ ẹbí tàwọn alátẹnujẹ àwọn tí wọn ń tàn bàjẹ́ ká ẹ̀yin náà gba tiyín náà àwọn ẹlẹ́sìn yòókù wọn máa ń protect àwọn olórí wọn ni. àmọ́nú Islam bí àfa kan bá ṣe mistake gbogbo wa láfọn jáde àwọn náà ọmọ wa ràn wá lọ́wọ́ láti expose tiwa à nímọ̀ pé kí ni yẹn padà tẹ́ẹ̀l lórí ẹ̀sìn wa. àwa aláwọ̀ spread yẹ kiri kí ló fà á distinguishing tẹ̀fúríkù tó ti wà láàrin àwa mùsùlùmí àwọn oníkankankankan àdínì tí wọ́n ń gba gbogbo péjì tèmi yìí náà ní tìtorí pé mo sọ pé ẹ má dá wàhálà sílẹ̀ ẹ jẹ́ àjọ gbé lálàáfíà ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí ẹ bá mi follow péjì yìí massively torí tọ́lọ́run gbogbo péjì tá ń lò tẹ́lẹ̀ ni wọ́n ti gbà a máa fi yókù lẹ̀ síwájú Ọlọ́run wọ́n rò páyé ò ní gbọ́ wa mọ́ ni ẹbẹ́ ìlẹ̀ tó pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì alhamdulillah wọ́n fẹ́ káyọ̀ gbọ́ pàǹtún sọ̀rọ̀ mọ́ wọ́n lérò pé yóò ní wa lára láti tún start all over again tẹ̀fúríkù tí wọ́n kọ́ sí sílẹ̀ ó ti jẹ́ kí mùsùlùmí ó pín yẹlẹyẹlẹ a trust ara wa mọ́
bàbá rí bàjẹ́ ìjọ kan àwọn ìjọ yòókù ọmọ tàn ká bàbá tún rí bàjẹ́ lómi wọ́n tún máa tàn ká abálò àbábọ̀ kí nìyẹn wá ń ka yìí kú ó ń ka sọ àpẹẹlẹ kú lára Islam làtẹ́ kabu náà tọ́ba kan náà ń tọ́ba gbogbo wa ò lè rí bákan náà wájú Ọlọ́run ìmọ̀ ni àwọn kan ga àwọn kan tẹ̀lé àwọn kan wà ní low level àwọn kan wà ní òkè àwọn kan wà ní medium àwọn kan sì wà ní low Ọlọ́run ṣe ṣètò ayé nìyẹn ìrẹ́bọ̀ ọ̀dà tó ń wẹ́gbẹ́ rẹ̀ pé kí n ló jẹ́ kí ni wọn náà jẹ́ tó ń dààmú rẹ̀ tó fi wẹ́gbẹ́ rẹ̀ pé kí n ló jẹ́ ṣẹbẹ́ nìkan ló lánà ẹnìkan ló lò ọ̀dà ẹ má fojú rẹ̀ ìnáwó bọ̀ yìí mọ́ Ọlọ́run ló mójú ẹni tí ó lọ. ṣẹ̀gbọ́n Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la. èmi ò lè expect kí Islam kẹwàá di ultimate ìlànà sin lọ́run rẹ̀ bó ṣe lè wù kó gbìyànjú tó lè má dà tó tèmi lè má dà tó tiẹ̀ kò lè ráì títí ayé tá a bá ń bára wa jà ẹ jẹ́ ká máa ṣe sùúrù àwa àrán Yorùbá operation pull him down ẹni Ọlọ́run bá fi oṣùbù ní oṣùbù ẹni Ọlọ́run bá ní oṣùbù ẹgbẹ̀rún ariwo ò lè gbé èèyàn ṣubú. àmọ́ mo wá ní ìmọ̀ràn mẹ́fà fún K1 the ultimate Mayegun lẹ Yorùbá ẹ di nǹkan mẹ́rin mú ẹ sọ méjì lẹ o Mayegun general ẹ di nǹkan mẹ́rin mú ẹ sọ méjì lẹ àkọ́kọ́ ntẹ kọ́kọ́ dì mú ní bẹ̀rù Ọlọ́run mọ̀mọ́ tóbi yín ló lọ yìí ẹ má jẹ́ ká yẹ ọmọ sọ pé mọ̀mọ́ ẹ̀ lágbára ẹ̀ mọ̀mọ́ ti ká gbára lọ this is the time which you must move closer to your creator èèyàn kì í mọ̀ pé òun ti ń dàgbà tó bá lóbi láyé o èmi náà lóbi láyé mo níyà láyé kọ́nà ń jẹ́ wọ́n sọ̀kalẹ̀ ayọ̀ èèyàn kì í mọ̀ ó dijọ́ tí òbí mi bá já kúrò níwájú kéèyàn tó fura pé yé ẹrú mà dé sí pé èmi nìkan ló kù báyìí K1 the ultimate ìwọ ló kù báyìí bàbá lọ ìyá lọ ó kù wọ bẹ́ẹ̀ bá wà wo èjì yín ìrówó tọ́jú ara ìjẹ́gbajúmọ̀ lè má jẹ́ kẹ́ ẹ mọ̀ àgbàtìndé o ẹ mọ̀ prepare and tẹ́ mọ̀ bá Ọlọ́run ni kódà bẹ́ẹ̀ 100 years láyé ẹ tètè mọ̀ prepare kí n lẹ́ lọ mú pàdé Ọlọ́run máa zànà dínà wà dúníyà ìdájí tá máa. Barakallahu fi dúníyà bìládìní. Barakallahu fi dúníyà bìládìní. kí láǹfààní oríire téèyàn ṣe láyé tí ọ̀sẹ̀ sí Ọlọ́run. máa zànà dínà wà dúníyà ìdájí tá máa. ẹni ọba lẹ́sìn tó súnmọ́ lọ́gá olóríire. kò sáǹfààní lára ayé téèyàn pín. Barakallahu fi dúníyà bìládìní. kí láǹfààní ẹni tó jẹ̀rì ayé tó sì sọ ẹ̀mí ẹ̀ nù. Number 2 K1 the ultimate. Number 1 ẹ dìmọ́ lọ́n bẹ́ẹ̀ ṣe dìmọ́ ẹ tún wá dìmọ́ jù bẹ́ẹ̀ lọ. mo ti mọ K1 níbi à ń lọ Mẹ́kà láti early 90 láti early millennium years. ó wà nínú àwọn tí a jọ dá ojú ẹlẹ́bàá lẹ̀ ní Mẹ́kà tí wọ́n ń tọ̀ wá fún báyìí láyé ẹjọ́ òun bí ìgbà tó jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́mí rẹ̀ wà ní tí ó máa lọ tí ó máa bọ̀ tí ó máa lọ gbogbo ẹ̀ là ń rí bí 20-30 years ago. K1 the ultimate ẹ túbọ̀ súnmọ́ lọ́wọ́ ogun ló lọ́jọ́ kan àpájú Ọlọ́run tí jolo tí a ń pè lórí ẹni òun ló lọ́jọ́ gbogbo ogun lè fail Ọlọ́run nìkan ni ò ní fail. Number 2 K1 the ultimate ẹnìkan ní ọlọ́ba nẹ́bì onye máa tẹ̀lé ẹ̀bọ̀ wọ́n yẹ wálé bá kí aláyà mi bẹ́ẹ̀ rẹ̀ náà bá rọ̀hùn máa bí ọlọ́run òbí òun ti kú anábì kí lòun lè ṣe táwọn òbí yìí tí wọ́n fi máa gbaládá lọ́dọ̀ Ọlọ́run anábì ní as-salatu lahuma máa ṣàdúrà fáwọn òbí ẹ̀ méjèèjì wastighfaru lahuma máa tọrọ àforíjì fún wọn ní gbogbo ìgbà máa wá lọ sí àmúṣe àdéhùn táwọn òbí rẹ̀ ṣe ká tó kù láyé ẹni màmá ẹ̀ lóhùn ó fún nílé ẹni màmá ẹ̀ lóhùn ó ra mọ́tò fúnra fún ẹni màmá ẹ̀ lóhùn ó fún nílẹ̀ ẹni màmá ẹ̀ máa ra àgbò ọdún fún ọdẹ wọrùn rẹ̀ o wá ìkìrọ̀mù sọ̀dì kìyìmà àwọn ọ̀rẹ́ màmá rẹ̀ tọ́lọ̀mbá náà kún sùn kù láyé torí èjì yẹn pọ̀ bọ́lọ̀mbá náà kún sùn kù láyé nínú ẹbí nínú ara tí wọ́n jẹ́ ti màmá ṣe dáadáa fún wọn with the spirit pé màmá ẹ̀ ló ń ṣe fún wọn. Wasilatu rahmi lẹ́dí látúnṣọ́ ìlà àbíhìmà wá máa ro ẹbí rẹ pọ̀ ẹni ó ti dáa fún wọn support ẹ̀ àwọn tí ò tí ì dáa fún máa rèsì wọn sókè má retí pé ẹbí kì í appreciate yẹn o gbogbo nítorí ó ṣe fẹ́ bí ntẹ́bí òwì náà ni pé kí ló ṣe fún mi rí Ọlọ́run sì ló gbọdọ̀ mọ̀ ṣe àní gbogbo agbórí alájọ bí ṣe ń tí ó dá Ọlọ́run ló kù tí ó san wọn lẹ́san. ṣẹ́gbọ́n Ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san Ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san Ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san Ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san. K1 the ultimate adìyẹ tó bá tóbi kọjá alẹ́ tó fẹ́ sùn kò ní rọ́nà wọlé. Barack Obama bó ṣe tóbi tó ní presidency America ó gbé ọlá presidency America wá kí family ẹ̀ ní Kenya ọjà yọ mọ̀ pé àwọn èèyàn mi ni ẹ̀jẹ̀ mi ni
níjọ́ tí màmá tó bí bàbá Barack Obama tó lọ sí hajj àwọn wùsàrà ní ẹ máa wá pàdé àwọn ọlọ́lá tí wọ́n bá fẹ́ ṣe hajj ọba Mẹ́kà gangan ló dìde tó lọ pàdé màmá tó bí bàbá Barack Obama ó fi ọlá ẹ̀ ó fi gbéyà ẹ̀ tóbi K1 The Ultimate ẹbí yín dọwọ́ yín bẹ́ẹ̀ ṣe ń ṣe dáadáa fún wọn tá à ń gbúrò yẹn ẹ túbọ̀ continue ẹ jẹ́ kó tún pọ̀ sí nítorí èní kọ́ nítorí ọ̀la ẹnìkan ò má di tí ó kàn yín gbó orin àwọn aláàfin ni ọlọ́run ló máa bí orí bẹ́sẹ̀ lọ. ẹnìkan ò má di tí ó kàn yín gbó ọlọ́run ló máa bí orí bẹ́sẹ̀ lọ. Number 3 K1 The Ultimate bẹ́ẹ̀ ṣe ń build àwọn èèyàn ẹ tán tẹ̀ra mọ́ ọlọ́run lọ́mọ ẹni tí ó lọ́la ẹni tí ń kọrin fún yín ẹni tí ń lùlù ẹni tí ń gbègbè ẹni ẹ pàdé lọ́nà ẹni tí ń drive fún yín àwọn tí ń gẹ́kọ̀ọ́ ẹ máa ṣe dáadáa fẹ́ everybody bẹ́ẹ̀ sì ń ṣe o. ẹ build àwọn èèyàn yẹ̀bùnà rí ìjà là wàgá ẹ̀rùn yẹ̀bùnà lè kúrọ́. sátani bẹ́ẹ̀nà kúrọ́ wà ní jáàlì. sátani bẹ́ẹ̀nà kúrọ́ wà ní jáàlì. àwọn kan build èèyàn láyé àwọn kan kọ́lé àwọn kan rọ̀kọ̀ mọ́kọ̀ ilé ó da oróńjọ kan lóko ọ̀sánjọ kan ẹni tó bá build àwọn èèyàn ní ọ̀sẹ̀ kù nígbà tí gbogbo nǹkan yòókù ọ̀bá sí mọ́ ẹni ó build àwọn arọmọdọ́mọ rẹ̀ ọmọ ṣàdúrà bọ́ ọba tó déwájú ọlọ́run tó bá kò sí ládàá pé mo kọ́lé ńlá láyé mo wá bá ládàá rẹ̀ wájú ọlọ́run kò sí ládàá ẹni ọkọ́lé ńlá láyé wájú ọlọ́run mọ́tò ńlá ni mo lò ládàá rẹ̀ dà kò sí ládàá lórí eléyìí wọ́n ló fi gbádùn àmọ́ tó bá wájú ọlọ́run continue building people jẹ́ wọn jẹ́ nǹkan láyé lójú ẹ̀mí ẹ̀ bó ṣe ń ṣe yẹn mo gbé ìta ìṣe lẹ́nu jọ́mẹ́ta 20 million fún lórí àwọn tí ń bá yín ṣiṣẹ́ ẹran tí àwọn tó kù náà o bẹ́ẹ̀ bá ṣe ń pin náà yóò ṣe máa pọ̀ tó. Number 4 K1 The Ultimate ẹ má bẹ́ẹ̀ nìkan fi progress yín ṣeré o gbogbo ọ̀nà tó wọ́ bá máa fi wọlé máa fi jókè gbogbo ọ̀nà connection máa fi jókè àwọn kan rọ̀ fún ọ ní túláàsì torí pọ́nlọ́ fún ọ lówó ni o àwọn kan rọ̀ fún ọ túláàsì torí connection tó ní dókè ni o bí ó bá jẹ́ bẹ́ẹ̀ èèyàn mélòó ló lè máa bá president sọ̀rọ̀ lórí internet níjọ́ tó ti dánwò sọ gbọ́ kí DSS ọkànlẹ̀ ọwọ́n mọ̀ pé èèyàn ńlá ní àkàndá èèyàn ni ẹ bó bá wá rí bẹ́ẹ̀ máa build the connection upon connection ọlọ́run dẹ̀ jẹ́ kó jayé pẹ́ islam rẹ̀ ó dẹ̀ tún wá pọ̀ sí jù báyìí lọ. mo sọ̀rọ̀ mẹ́rin fún K1 wá sí tí mo ṣe nínú ilé kó tó di pa jáde mo sọ tán arákùnrin tó lòun fẹ́ ta kẹ́límà mẹ́ta ọba lòun ọ̀rà ọba ní ọ̀rọ̀ wo lọ fẹ́ ta fún mi ó ní àkọ́kọ́ máa fi nasi kullihim khayr kò sẹ́ni rẹ̀ láyé o èèyàn bú gbogbo ẹni tí ń bẹ láyé àtiwọ́ náà àtìmí náà ó ní fún mama àdá kí lẹ́lẹ́ kejì ó ní wàhálà bó dàmí ni àwa rẹ̀ ní tá a bá gbáyé àwọn èèyàn bú ayé yìí náà lájọ gbáyé wọ́n ní fún mama àdá kí ló tó tẹ̀lé ó ní falbisi alalẹ́ máa lọ manage àwọn èèyàn lórí bó ṣe mọ̀ pé èèyàn bú ni gbogbo ẹni tí ń bẹ láyé ìwọ ò dá èmi ò dá Ọlọ́run nìkan lọ́ba tó dá. ẹ wá rí nǹkan méjì K1 The Ultimate tí mo fẹ́ kẹ́ ẹ jù sílẹ̀ àkọ́kọ́ ni pé ẹni ó bá ti já lágbára láyé alágbára kì í jẹun tán alágbára kì í sùn tán alágbára kì í bínú tán alágbára kì í sọ̀rọ̀ tán. ẹni ó bá mọ̀ páyé ń sọ òun kó sọ ohun tí ó jáde lẹ́nu ẹ̀ ẹyọ kan lówù yóò di mẹ́ta K1 The Ultimate tó ti wà nípò àgbà Ọlọ́run kẹ́ ọ tí ò fẹ́ kí o kẹ́ olórin bẹ́ẹ̀ rí ní Nàìjíríà àwọn tó tún rí bẹ́ẹ̀ ilẹ̀ Haúsá ni wọ́n wà tó bá wá rí bẹ́ẹ̀ ẹ máa minimize ọ̀rọ̀ alágbára kì í sọ gbogbo ọ̀rọ̀ tán níta ẹ máa kó pamọ́ díẹ̀ number 1 nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ìbínú kò sẹ́ni tí ó jọ ọmọ ìgboro tí ó kì í bínú ẹ máa fagbọ́n ṣe o ayé ń wo ń tẹ́ sọ wọ́n ń wo ń tẹ́ wí Ọlọ́run tẹ̀ ní tiẹ̀ sọ. níparí K1 The Ultimate nínú tan àlọ́ ilẹ̀ Yorùbá ọdẹ kan ń lọ sínú igbó wọ́n ń ṣèṣípà ọdẹ nínú tan àlọ́ Yorùbá mo lè jẹ́ alphabet mo mọ̀ much about Yorùbá culture mi jẹ́ kí n fi báyẹn ṣeré ẹ̀sìn là ní dàpọ̀ tọ́dẹ bá kú wọ́n á ṣípà ọdẹ ó wá ní kí wọ́n tó kípa ọdẹ tó dé kó tó parí òun lọ gbó láti lọ ṣọdẹ mẹ́rin wálé fún ìyàwó òun ọba gorí igi ń sọ ẹran tó máa pa orí gàlà kan tí ń bọ̀ ó ti kẹ́ ìbọn ló bá fura yìí pé ìróòlù tí ń dún ìróòlù àgẹ̀rẹ̀ tí ń lù níbi tí ń ṣípa ọdẹ ń débi tó ń wà ó wá rí ẹran ìgalà tí wá ń gbẹ́sẹ̀ bí ìgbà tí ń jó ọba fìbọn lẹ̀ pé eléyìí ó ń ṣe gàlà lásán nínú tàlọ́ àlọ́ Yorùbá nìkàlà ọba díẹ̀ tí òkìtì kan lọ́ba parada ọba wọnú òkìtì ó dúró ń retí ẹ̀ nígbà tí kinní yóò jáde nínú àlọ́ Yorùbá nígbà tí ó jáde lọ́ba di ènìyàn lòun náà bá di ọdẹ ó wọṣọ ọdẹ ó gbébọn ọdẹ dání ó mú apàrù dání ó fi séjìká ó ní òde yá òun lọ sí òde ibi yẹn tí ń ṣèpà ọdẹ òtútù mú ọdẹ yìí pẹ̀tọ́ mọ́ mọ́ra ńgbọ́ ọdẹ yìí bọ́lẹ̀ lórí igi òun náà kọrí sí lọ́sàrẹ́ change ó kọrí sí ibi tí wọ́n ti ń ṣèpà ọdẹ nítorí ìyàlẹ́nu ni pé ibi tí wọ́n ti ń jó ìwìn tó dé ènìyàn yìí ló máa jójójú gbogbo èèyàn ń wò ó wọ́n ń pariwo ọdẹ yìí náà wá jó díẹ̀ ó fi jó dẹ́gbẹ́ ọ̀dọ̀ ẹ̀ ó wá gbẹnu sí létí
ó ní ìgalà tó dé nìyàn mo dá ọmọ o mo rí ọ nígbà tó di gala o mo dẹ̀ rí ẹ nígbà tó di nìyàn jójó rẹ̀ ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìgalà yìí náà wá gbẹnu sọ náà létí ó ní bàbá ọdẹ tó rí ta tó rí nú bójú ẹ bá tó àgbà ní tara ẹ àgbà tí ò bá fẹ́ rí ìrìkúrì kọ́ máa wí ìrìkúrì àgbà tí ò bá fẹ́ gbọ́gbọ́kúgbọ̀ kọ́ máa wí ìrìkúrì àgbà tí ò bá fẹ́ rí ìrìkúrì kọ́ máa wá nǹkan tí ò ń ṣe tara ẹ bójú ẹ bá tó àgbà ní tara ẹ ọmọ akẹ́wù gbẹ̀rù wí tó mo ní kí ẹ má ṣe ká nítorí pé rere lÓlúwa fi san rere. ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀ àyàfó Olúwa. ẹ̀yin èèyàn mi nílùú Ọ̀yọ́ Aláàfin ìtàn fẹ́ wúlò mọ́ láyé bàbá wa Aláàfin Adéyẹmí lò 53 years lórí ipò ọlá kò jẹ́ majority ọmọ kọ́tsọ̀ yọ mọ́ nana àdá tó ń wálé gọ́yẹ̀rì náà àdá ó ní bí wọ́n ṣe nílùú kọ̀ọ̀kan àìmọye òfin Islam táwọn èèyàn ń gbé wa tó jẹ́ pé politics ló bá dé mo ti máa ń kìlọ̀ politics ẹ̀sìn fẹ́yìn èèyàn pẹ̀lú ògbọ́lọ́ a ní ìmáàmù lọ́yọ̀ Aláàfin láìpẹ́ ibi tí ọ̀bọ̀ sí Ọlọ́run ló mọ̀ àmọ́ politics tó fẹ́ bẹ̀rẹ̀ yìí Ọlọ́run jẹ́ kágúnlẹ̀ síbi ọ̀dà o ọba ní mú ìmáàmù lọ́yọ̀ bí bàbá wa Aláàfin ṣe wí bàbá wa Aláàfin Adéyẹmí èmi ni mò ń ṣèrántí ọdún kọkànlá bàbá mi tí bàbá wa Aláàfin fi ṣe fídíò yẹn wọ́n ní reason ni pé Aláàfin Àtìbà ló mú Islam wọ̀lú ló sì mú ọ̀rẹ́ ẹ̀ sọ pé ìwọ máa jẹ́ ìmáàmù ìyẹn bàbá tó bí bàbá tèmi kẹrin lọ́hùn bẹ́ẹ̀ bá wá ṣe bẹ́ẹ̀ bá lè president tí ò dáa ìtàn sọ nípa yín o bẹ́ẹ̀ ṣe dáa ọ̀gá ó sọ. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.